ẹgbẹ́ ọba kò jẹ́ ẹ máa wo ètò Bisi Ologe o Bisi Ologe Show ètò tó gbayì ni ètò tó kọ́ni lọ́gbọ́n ni kí ẹ bá wa máa wò ó. Ó ti kí wọn ó yá máa bọ̀ ṣáàṣì wọ́n bá bàbá mi múrí àti bàbá ẹ̀ṣin wọ́n ṣàdúrà fáwọn ọmọ wọn lọ́wọ́ ẹ̀ṣin bàbá ń kí ẹ̀ṣin. Ẹ jẹ́ bá mi get ìyàwó ready, please get the bride ready. Get me matela ìdẹ̀ra olúwa bá mi get ready. Arise and shine. Gbogbo àwọn màmá mi alálùbáríkà. Gbogbo àwọn bàbá alálùbáríkà. Àwọn náà jókòó síbí. Gbogbo wọn náà máa súre fún yín. Bismillah, ó yẹ kí wọ́n salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Àwọn náà ní alaikum salam wa rahmatulahi. Ẹ bẹ̀rẹ̀ kẹtẹ wọ yín. Gbogbo yín bàbá alálùbáríkà. Ẹ ṣàdúrà fún àwọn yìí. Amin. Amin. Inna mahamruhu zarat shayhan. Amin. Amin. Yoruba ide. Yoruba ide kanga o. Mama buwo tabo. Mama wa, Her Excellency, wọ́n kí bàbá lọ́wọ́. Ẹ ṣé màmá mi. Ọmọ yín dé. Ẹ̀yin ọmọ yẹn ìdọ̀bálẹ̀ kẹ́ ní káàbíyèsí o. Àmín. 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 Wàlá Buwata ila bila ila lele. Ara ake majo, ara ake majo, ara ake majo, ara ake majo. Ẹ̀yin lẹ nígbàdú, ẹ̀yin lẹ nígbàdú, ara ake majo, ara ake majo. Ọba ní kòró ló sọ bẹ́ẹ̀ òkú ò lè gbé lọ sí. Bàbá mi ṣàṣì ló sọ bẹ́ẹ̀ kó ló lè fi ọ̀sà. Wọ́n wá sọ báyìí wípé bàbá mi wọ́n máa ń kọ́ni kan lẹ́kọ̀ọ́. Wọ́n ní kárí ayé ní gbogbo Nàìjíríà. Now let that know when I'm wanted land of England. Èmi ò kì í stress ọkọ ìyàwó. Ìdọ̀bálẹ̀ is just gonna be one. Ṣùgbọ́n I want you to wet this ground. Let's know that somebody very important is here. Wọ́n ní ìyá àti bàbá wọ́n bí ẹ̀dá.
ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀yẹ̀ bọ̀ lápò ṣáàmùsìdì ni ọmọ fàtà ìfàgbéwì ọmọ fàgbéwì òyìnbó elépo ṣọwọ́ epo ló ná kò tiẹ̀ tí ìnáwó epo rárá amala sky mórí ẹ̀ kí ẹ mú recognize presence yẹn bóyá ìyá ti bàbá ọmọ bí ẹ̀dá ìwọ ọmọ. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.